Oladayo Olór'ogun ẹgbẹ́ Ọbáṣẹ ọkùnrin Akilẹ Ìjẹ̀bú ọdún ẹ̀ tún ti dé ọdún owó ọdún ọlá ọdún ìtètèkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ nílé ọlọ́lá tí ètò Honorable Kelvin Adéyẹmí Adésínà special adviser to Kókàgùdà LCDA Honorable Ògìdán Azeez ìdámilóhùn wọ̀mọ̀ òǹkọ bẹ́yẹ fún àṣeyíṣẹ́ ọmọdún ọdún ayọ̀ ló ṣe mọ̀ṣẹ́ ọmọ Kúkù níjẹ̀bú Òde ọdún ẹ̀ tún ti dé bèbí bọ́dún tuntun bá ti dé pèrègùn àmàwọ̀ tuntun wálé ayé èmi mo bá ti ń korí kí àwọn bàbá rẹ̀ tó fi ń fún ní lówó ńláńlá ọlọ́jọ́ bí mọ́ ọgbọ́n dídùn ẹnu mi ọmọ Kúkù níjẹ̀bú Òde ọmọ bá ẹgbẹ̀rún ṣòwò bí ọ̀lẹ̀ là á kúkú rí ọmọ ṣìwọ̀ṣìwọ̀ là á ṣòwò nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ bá lówó lọ́wọ́ ṣàṣà èèyàn ní fẹ́ni láwùjọ ṣe bá lówó tán ẹrú tọmọ ní fẹ́ni nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ olówó jòyè méjì pọ̀ tó tún retí kẹta ẹ̀jẹ̀ balógun ẹ tún fi sẹ́ríkì ṣe ní ìsìn nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ ilé ọmọdún mádé Rasheed ọmọdún mádé ọmọdún mọ́sùn pẹ̀lú ìyẹ́jẹ́ dúdú jẹ̀bú owó pupa jẹ̀bú owó kékeré jẹ̀bú owó àgbà jẹ̀bú owó gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ ni wọ́n lówó lọ́wọ́ o gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ ni wọ́n lówó lọ́wọ́ ọmọ Kúkù Ìjẹ̀bú tí ó bá ya mọ́tò wọn sì máa kọ́lé ńláńlá ralé ṣeun rere oyè ẹni ní kí á lọ́wọ́ o ọmọ Kúkù oyè ẹni ní kí ayé oyè ni ọdún yìí ọdún owó ni ọdún ọlá ọdún ọrọ̀ tó pọ̀ rẹpẹtẹ ìṣẹ̀dá rẹ̀ ò ní gbàbọ̀dè lágbára Elédùmarè ọba ó máa ríná ó máa rílò ayé oyè àjẹpẹ́ ayé àtẹ̀pẹ́lẹ̀ fún ọ lágbára Elédùmarè ọba adúmáradún àyẹ̀wò ọkùnrin Rasheed adúmáradún àyẹ̀wò ọkùnrin àfi gbogbo ara wu ni adára àbí ọjọ́ àṣeyíṣẹ́ ọmọdún ọdún ayọ̀ ló mọ̀ ṣe ó ní tilẹ̀ òkú wọlé gbogbo ní tilẹ̀ òkú bóde ó ní tètè èkó Olór'ogun ó ní tètè èkó mo lójú ọ̀la lójú rẹ ọdún owó ló mọ̀ ṣe ọdún ọlá ọdún dùnú ọdún ìtètèkú tí ń ṣe balẹ̀ ẹ̀rọ nílé ọlọ́lá ìwòye àmọ́dún kájọ péjú sọjọ́ òbí rẹ ní nínú owó nínú ọlá tó bá dá àmọ́dún tó tún dá àmọ́dún tó tún dá àmọ́dún kájọ fà ìbúdẹ́tẹ̀ ẹ̀rá ni Amoke mi jẹ́ ọmọ bàbá BÍLÍ onílù ọmọ ojú ló bá ṣe méjì wọn wo rẹsẹ̀ ló bá ṣe méjì wọn àyẹ̀nà ìbàdí ló bá ṣe méjì wọn jò kó téńté lórí ẹni lẹ́yìn bá tó bí mi lọ́mọ àjíṣọlá ni mí Oladayo ọmọ ríná ọmọ gasi onírèlẹ̀ lágbára Elédùmarè ọba onífọlápìtàn mo lọ nídológun àná onídolówó àná gbòrògbòdò ayé onílù fún ọjọ́ ikú oníjà ọgbà lọ́wọ́ àwa àrùn onífilẹ̀ rẹ̀ ṣe fùgbé o Rasheed gúnugún ikú léwé o dandan wá dàgbà wá darúgbó dandan gúnugún ikú léwé o dandan wá dàgbà wá darúgbó dandan àṣeyíṣẹ́ ọmọdún ọdún ayọ̀ ló ṣe mọ̀ṣẹ́ ọdún owó ọdún ọlá ọdún dùnú ló mọ̀ṣẹ́ lágbára Elédùmarè ọba àṣeyíṣẹ́ ọmọdún ọdún ayọ̀ lẹ́sẹ̀ mọ̀ṣẹ́.